Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀dá salamu alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo ẹ̀yin wa tí ẹ láǹfààní láti máa wò wá nílé ní kíkí tó lọ́lá jùlọ tó rẹwà jùlọ tí a máa kíra wa nínú ọgbà àlìjánnà. Abẹ́lẹ́ wọn bá lè kíra gẹ́gẹ́ bá ṣe máa ń sọ. Àtàwọn àti ń kí Ọlọ́run kó ṣe wá lọ́mọ àlìjánnà, Ọlọ́run má ṣe wá ní ọmọ náà. Ẹ wo àfáà wa yìí dáadáa. Àfáà wa yìí, àwọn ni àfáà wa tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ní Ìkòròdú. So mo dẹ̀ fẹ́ kẹ́ bá wa ẹlẹ́hàá wa yìí náà. Ẹlẹ́hàá wa yìí, àwọn ni wọ́n sọ̀rọ̀ níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìkòròdú ní tí olórí ọ̀dọ́ tó post ní àná. Síwájú kí n tó máa sọ̀rọ̀, àfáà ẹ dákun kí lórúkọ yín sà, gbogbo ayé fẹ́ gbọ́ orúkọ mi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Ali Abdulhamid Tella. Ali Abdulhamid Tella. Kí ló kọ ìyàwó yín? Sulaiman Mariam Sulaiman. Okay, Ajiya wa sister Sulaiman. Mariam Sulaiman. Mariam Sulaiman. So kọ́ ló bá mi gbó tiwọn. Ajiya tẹ́ ń wò yìí, àwọn ni ẹ rí fídíò wọn tó ń go viral lórí TikTok, lórí Facebook, tí ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní olórí ọ̀dọ́ tó ṣe fídíò wípé níbi tí alájà yìí ti ń sọ̀rọ̀ wípé ọ̀pọ̀ àwọn fẹ́ fi àwọn ṣòwò owó. Fẹ́yìn tẹ̀ tí wọ́n mọ bí alájà bí wọ́n ṣe jẹ́ sí àáfà, ẹ gbọ́ lẹ́nu àáfà fúnra yín. So alhamdulilayi àwọn ẹbí ìyàwó lélẹ̀ yìí o, ẹbí ẹbí náà ni màmá ìyàwó ẹbí náà mo sọ alhamdulilayi màmá alájà wa rèé, Ọlọ́run jẹ́ ká bí màmá náà pẹ́, Ọlọ́run bá gbó tì lágbára Ọlọ́run bá àbá lọ́rẹ̀ ní. Ọ̀rọ̀ yìí ti go viral torí olórí ọ̀dọ́ tó ṣe fídíò, ìgbà tí mo ṣe fídíò lánàá mo sọ lórí àáfà wípé ìgbà tí alájà yìí rojọ́ lórí fídíò tá a wò, wọn ò jẹ́ kí àáfà yìí sọ̀rọ̀, wọ́n dẹ̀ kọ́ ti fídíò yẹn. So ní èní ìbánisì ìka tó ń ba ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí a rí fídíò yẹn lánàá, inú gbogbo mùsùlùmí àgbáńlé ayé bàjẹ́, ní Nàìjíríà ni, ní UK ni, l'Amẹ́ríkà ní, gbogbo bí táwọn ọmọ ìyá wa wà inú wọn bàjẹ́, inú wọn ò dùn. Sáwọn yẹn ń gbọ́ mi lé ẹjọ́ wa náà ẹjẹ́ wo kí yẹn náà. So àwọn ọmọ ìyá wa inú wọn ò dùn fún ìṣẹ̀lẹ̀ yẹn, ṣé kí ni ẹ̀ inú wọn ò dùn fún ìṣẹ̀lẹ̀ yẹn. So nísìnyí àáfàá wa Aliyu, so wọ́n máa ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́. Àmọ́ ẹ dákun ẹ̀yin tẹ́ bá ń wètò yìí, ẹ bá mi pọ̀ lórí ọ̀dọ́ ní Ìkòròdú kó múra kó kú palẹ̀ mọ́ wa o, ó kú palẹ̀ mọ́ o, torí mo sọ pé olórí ọ̀dọ́ ṣe àbòsí, ó ṣe àbòsí. Ìdí ni pé ẹlẹ́hàá yìí, àwọn kan nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ mọ̀ pé wọ́n ṣí ní kọ́bù ẹlẹ́hàá yìí níta gbangba. Sójà kó rí bẹ́ẹ̀ tẹ́jẹ̀ mòfin àwa mùsùlùmí bí kíní bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o. Àdẹ̀fẹ́ kan tó máa fàjẹ̀ sí nílẹ̀ Yorùbá kó ń kálukú ká máa ṣe pẹ̀lú àlàáfíà, làkúndínìkún wàlìyẹ̀dì, ẹnì kò dẹ́nìkan lọ́wọ́. Àáfàá máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́. Àáfàá wa Sulaiman afẹ́dẹ́kẹ́ ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́ láti bẹ̀rẹ̀ àti ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró. Gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n fẹ́ gbọ́ wọn. Ẹ̀yin tẹ́ wà ní TikTok náà ẹ máa follow wa. So ẹlẹ́hàá yẹn lélẹ́yìí, àwọn náà dẹ̀ máa sọ̀rọ̀ kí nǹkan tó ṣẹlẹ̀, ipò wo ni wọ́n wà nísìn. So ìwọ ẹ fẹ́ gbọ́ ẹ sálámù fún àwọn jàmáà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá, Ọlọ́run bá ní san òǹkàlùkù wa lẹ́san. Gbogbo àwọn tí wọ́n ń pè láti Nàìjíríà láti ìlú tí wọ́n mọ̀ mí, tí wọ́n sọ pé àwọn fẹ́ gbọ́ òun ní Ustaz. So èmi náà ti bọ́ síta láti sọ̀rọ̀ báyìí. Ẹlẹ́hàá tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi, ìyàwó mi ni, tó sì jẹ́ ìyàwó mi kẹta. Ìyàwó kẹta yín lélẹ̀? Ìyàwó mi kẹta ni. Àjọ ohun tó gbé wa dé gbẹ̀rígbẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ pé àwọn náà fẹ́ ní permanent site, ìyẹn ló gbé wa dé gbẹ̀rígbẹ̀. Mo dẹ̀ wá wò pé òun ni ọmọ kékeré tó ṣe é mọ́ mú káàkiri, ìyẹn ló jẹ́ kí n mú òun káàkiri. So ìyẹn ni tó gbé wa dé gbẹ̀rígbẹ̀ ní tàbí dé àdúgbò yẹn, tàbí dádúgbò yẹn lọ́hùn, wípé tàbá súnmọ́ ibi tí sáìtì wà, so that a lè rí, àwa náà lè ní ilẹ̀ tiwa láti kọ́ ilé kéwú àti ilé kéwú wa ti wà registered. So àmọ́ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀, ṣe rí ọ̀rọ̀ tá a sọ ní Ìmọ̀ta police station lórí yí pé
òfin ò bìlífù spiritual ọ̀rọ̀ tá a sọ ni pé torí pé òun náà ní àwọn challenge kan. ẹ má bínú sá ẹ sọ̀rọ̀ kan fún mi lánàá kí àìgbà ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà táwọn olórí ọ̀dọ́ dé kẹ́ tó wá wọnú police station. ìgbà tí àwọn olórí ọ̀dọ́ dé. torí ẹ má bínú fídíò tẹ́ ẹ wò yìí ẹ jọ ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ wò wálé torí Ọlọ́run mi dọ́rọ̀ má fa lẹ́nu wọ́n máa sọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí àwọn èèyàn ti àwọn olómi ti lọ post fídíò wọn ní àyàfà yẹn ó fẹ́ fìyàwó ẹ̀ ṣògo àwọn èèyàn ń sọ ni o. ẹsẹ̀ bí nǹkan tó sọ jáde ìbò wà lórí ìlú sọ jáde òun náà máa sọ̀rọ̀ ẹ má dàrú òun kọ́ ló sọ̀rọ̀ ẹlẹ́hàí kọ́ ló sọ̀rọ̀ please ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń wò mí lé torí Ọlọ́run ẹ bá mi share kínní ẹ jẹ́ kó òdodo yìí afẹ́jẹ́ kó milẹ̀ afẹ́jẹ́ kó òdodo yìí afẹ́jẹ́ kó milẹ̀ ibi táwọn kan ti fẹnu gbé ṣùgbọ́n wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o nígbà táwọn olórí ọ̀rọ̀ dé sádùúgbò yìí ẹ̀ ṣàlàyé afẹ́gbọ́ báyìí sáà símìlà náà. ṣe rí ọ̀rọ̀ yẹn ìgbà táwọn olórí ọ̀dọ́ dé lọ́jọ́ yẹn ibi tí à ń gbé mọ́ṣáláṣí wà ń bẹ̀ ibi tá à ń gbé mọ́ṣáláṣí wà ń bẹ̀ ọjọ́ yẹn mo kàn wò pé obìnrin tó wá máa ń fọ mọ́ṣáláṣí kò sí around mo wá bọ́ta bọ̀ṣẹ́ rí ilẹ̀kùn wa tẹ́ bá pàdé ilẹ̀kùn yẹn ò kí ń tì dáadáa mo fọra fàgádágodo ha lẹ́nu. so mo ra fàgádágodo ha lẹ́nu so mo wá ń clean mọ́ṣáláṣí lọ́wọ́ ni mo rí ọlọ́gbẹ́ni kan tíyàwó ẹ̀ ń ta ọtí ní Ọmọ́táyọ̀ àti ìyẹ̀tọ́ tí mo rí ọ̀gbẹ́ni yẹn ló mú àwọn OPC dé àti olórí ọ̀dọ́ mi ò tiẹ̀ dá olórí ọ̀dọ́ yẹn mọ̀. ará àdúgbò yẹn ló mú àwọn OPC wá ok so ló lọ mú OPC wá so bó ṣe wá mú mo ṣe wá súnmọ́ mi náà wá ní àáfà ìjọ afẹ́ rí yín mo wá lọ bá wọn ṣé wọ́n bá ní àpé ẹlẹ́yà yín tẹ́jọ́ ń gbé ńkọ́ nǹkan kan ẹ pé mo ní ó wà nù lé kí ló tẹ padlock ẹ̀ mọ́nú lé mo ní padlock báwo ilẹ̀kùn yẹn mo ní ò bá bí mí léèrè tó ṣẹlẹ̀ ó kàn lè dé kó kàn á mọ accuse mi ó yẹ kó bí mi léèrè tó ṣẹlẹ̀ mi ò padlock ẹnu ẹ̀kún mo kàn fi kí àgádágodo ha lẹ́nu ni so ń wà nù lé ń relax lọ́wọ́ so èmi dẹ̀ ń jáde mò ń wọlé mò ń jáde so gbogbo ìgbà náà kàn máa ní kó àmọ́ tilẹ̀kùn láti sẹ́yìn because ilẹ̀kùn yẹn tẹ́ bá pàdé ilẹ̀kùn yẹn ṣí fúnra ẹ̀ so the next thing ni pé ẹ̀pẹ̀lẹ́ yà jáde mo fẹ́ ṣílẹ̀kùn bọ́ àwọn ọmọ ẹ̀ àwọn boys ẹ̀ wọ́n fẹ́ já wọlé mu ní àyẹn tó wà nù lé olóní kọ́ọ̀bù náà kí ni gbogbo rubbish yẹn ó ṣe máa fẹ́ já wọnú lé báyẹn ok bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni mo ti sọ fún pé ọlọ́gbẹ́ni ṣe sùúrù mátà yìí marital issue ni. marital issue ni ẹ jẹ́ kó mọ̀. marital issue ni wọn come into marital issue like this pé ẹni tó bá mọ̀ òfin but ṣe mọ̀ èèyàn nìkan tó onígbèraga yẹn ni. ìyẹn bọ̀bọ̀ olórí ọ̀dọ́ yẹn. onígbèraga yẹn kan ni so bí bó ṣe pòun jáde èmi ti mọ wàhálà tèmi àti ẹ̀jẹ̀ ń rán lé tẹ́lẹ̀ àbẹ̀yẹ tí mò ń wá báwo mo ṣe fẹ́ rescue ẹ̀ àbẹ̀yẹ nínú ilé so bí ó ṣe pè jáde nìyẹn tó pè jáde eléyìí sọ̀rọ̀ against mi èmi ti mọ bí tí nǹkan ti rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ̀yẹ tí issue tí òyìn lè discuss pẹ̀lú àfẹn tó bá yé àbẹ̀ òní so bó ṣe mo fẹ́ mọ sọ̀rọ̀ kò jẹ́ kí n sọ̀rọ̀ ìyẹn olórí ọ̀dọ́ kò jẹ́ kí n sọ̀rọ̀ mo ní wá mo ní sórí mọ́mì ẹ̀ ṣe pè tán sìn ni kò tí ì ju 5 minutes tẹ́ dé sí ni mọ́mì ẹ̀ pè ṣé ó máa láǹfààní àti bá mọ́mì ẹ̀ sọ̀rọ̀ bó ṣe já fóònù gbà mọ́mì lọ́lẹ̀. ẹ má bínú olórí ọ̀dọ́ tún já fóònù gbà mọ́mì ní ìjọ yẹn ó díje ló báyìí. ọjọ́ Friday lọ́rọ̀ ẹ̀ ṣẹlẹ̀. Friday tó lọ yìí. ó já fóònù yẹn gbà mọ́mì lọ́wọ́ kódà fóònù yẹn kò dá padà ọ̀hún ti bàtà tó dọ́fíìsì wọn tá a fẹ́ mọ lọ sí police station. ẹ má bínú ṣé nígbà tí wọ́n wálé yín ṣé wọ́n bá apẹtẹ tí wọ́n fi ń jó bóyá àwọn ìkòkò tí wọ́n fi ń jó nǹkan bí àwọn aláwọ̀ àbáwọn oníṣẹ̀ṣẹ̀ àbáwọn àfáà míì tí wọ́n jó olóògùn ṣé wọ́n bá nínú ilé yín ibi tẹ́ ti ń jó nǹkan. kò bá nǹkan gẹ́gẹ́ bí àfáà súnà wọ́n ti mọ̀ pé àfáà súnà ni. àfáà súnà ni èmi náà rí inú fídíò yẹn. wọ́n mọ̀ pé àfáà súnà ń ṣe gbogbo pátápátá. wọ́n rí pé ẹ ń ṣàfà tó ń jó nǹkan. ẹ bẹ́ẹ̀ náà. ok à ń gbọ́ yín lọ. ṣe wá rí ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó ń gbọ́ bóyá àwọn tó sọ̀rọ̀ support wa àbáwọn tó sọ̀rọ̀ against wa mo fẹ́ pe làákàyè òǹkálukú yín sí kinní kan
ṣe rí èmi ń dúpẹ́ torí pé n tó yé mi ó lè mọ yẹ anybody yín. bẹ́ẹ̀ ni ẹjọ́ ń gbélé. nítorí pé n tí mo fi ń dúpẹ́ lórí ọmọ yìí ni pé àbí èyí tí mo fi ń dúpẹ́ lórí ẹ̀ ni pé tó bá jẹ́ pé nǹkan tó àtàkì ẹ̀ tó bá jẹ́ pé èmi ni wọ́n àtàkì èmi ni wọ́n ràn nǹkan yẹn sí èmi ni wọ́n ràn nǹkan yẹn sí but bó ṣe àtàkì bó ṣe wọlé èmi rí borí kìíní yẹn. ẹ má bínú ọlá. gẹ́gẹ́ bíi pé stars wa ẹ ṣe sùúrù gẹ́gẹ́ bíi pé ó yẹ kí n ṣàlàyé iṣẹ́ tí mò ń ṣe láti ilẹ̀ ni pé mo jẹ́ àfáà tó máa ń ṣe rúkìá so rúkìá tí mo wá máa ń ṣe ní tó jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ sí mi púpọ̀ ó ní pé èmi ò kí ń gbowó lórí rúkìá. ọ̀fẹ́ lẹ máa ń ṣe fáwọn èèyàn. wàláhì làzim mi ò gbowó lọ́wọ́ anybody rí téèyàn bá fún mi lówó lórí rúkìá bóyá ó fún mi lówó mọ́tò. Allahu akbar kabira. ìyẹn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ láìkì mi gan àbí ẹ má bá wa ṣe ètò ìtòrí Ọlọ́run. ṣùgbọ́n mo máa ń ta àwọn nǹkan rúkìá